apá àbí tá a sọ pé à ń lọ òun náà ní lórí ọ̀rọ̀ Gumi. A rí fọ́tò kan tó jáde díje bá jẹ́ mo fẹ́ kẹ́ tẹ̀lé ọ̀rọ̀ yìí tán. A rí fídíò kan tó jáde kì wá ṣe fídíò lásán, fídíò àti fọ́tò ó tẹ̀léra wọn. Ibẹ̀ láti rí Gumi tí wọ́n fi handcuff sí lọ́wọ́. Fífi tí wọ́n bá handcuff yẹn sí lọ́wọ́, wọ́n tì ló pọ̀npọ̀n, wọ́n tì lọ sí ibì kan. Bí wọ́n ṣe ń tì lọ bẹ́ẹ̀ ni òun náà ń wò yóríyórí lẹ́gbẹ̀ẹ́ wọn. Ǹjẹ́ bó náà mú Gumi lọ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń rò, oníkálukú ń gbé sọ́kàn. DJ Babji nígbà tí ọ̀rọ̀ ó lọ tí ọ̀rọ̀ ó bọ̀, wọ́n ti sakuléètì fọ́tò yẹn, ó dẹ̀ ti rìn jìnnà. Fọ́tò ti lọ gan nínú ìgboro ayé, ó ti rìn jìnnà. Mo wá dẹjú pé ká ṣe sùúrù díẹ̀ ká lè mọ ibi tí ọ̀rọ̀ ń lọ, pé tá a bá fẹ́ wá jíṣẹ́ fáwọn èèyàn ká lè mọ nǹkan tí a fẹ́ sọ fún wọn. Mo wá lọ káàkiri láti lọ wo kí ni nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn, kí ni nǹkan tí wọ́n report nípa ìṣẹ̀lẹ̀ yẹn. A rí pé Gumi nínú àwòrán tí wọ́n gbé síta yẹn, ó káwọ́ pọ̀nyìn síwájú, ó sì ṣó ní ara rẹ̀ wípé ẹ̀rù ń bà á. Wọ́n wá ní àwọn ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà wọ́n ní wọ́n ti mú Gumi. Ìyẹn ni àkọlé tí wọ́n fi gbé kíní yẹn. Ọ̀rọ̀ yìí ó yí DJ Babji. Wọ́n láwọn ológun ilẹ̀ Amẹ́ríkà wọ́n ní wọ́n ti mú Gumi. Ìyẹn ni àkọlé tí wọ́n kọ síbi kíní yẹn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí gbà tá a wá farabalẹ̀ lọ ṣe àwọn ìwádìí abẹ́lé, ó wá dùn mí pé mi ò rí àwọn kankan. Ṣùgbọ́n àwọn tá a rí kà ń bẹ̀, a rí pé Gumi fúnra rẹ̀ ó dìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn, ó jáde ó padà sọ wípé etí àwọn èèyàn rí yẹn ó ní kò rí bẹ́ẹ̀ ó ní ká pẹ̀lú òun wà pé òun wà níbi tóun ti mú fúra lọ́wọ́lọ́wọ́ báyìí ìpè nǹkan kò sí òun, ẹnì kankan ò mú òun. Ibi táwa lọ bẹ̀ ni pé látàrí ọ̀rọ̀ insecurity tó jẹ́ pé kò sí báwọn yóò ṣe dárúkọ insecurity tí wọ́n ní máa pariwo Gumi. Táwọn ẹ bá ti ń sọ̀rọ̀ insecurity Nàìjíríà, bẹ́ẹ̀ ni wọ́n máa ń pariwo síjọba pé ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé Gumi kálíbà nísìmí, ẹ bá wa gbé Gumi kálíbà nísìmí. Ṣùgbọ́n fídíò àti fọ́tò táwọn èèyàn ń gbé kiri, Gumi sọ pé AI ni ó ní AI òun ní fọ́tò yẹn. Ó fúnra ẹ̀ ló dìbọ́ǹkì rúmọ̀ yẹn pé kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ láwọn èèyàn ń gbé káàkiri. Ó ní nítọ̀dọ̀ tòun ọmọ nìkan làwọn èèyàn lọ́dọ̀ àwọn, olóhùn sì mú fúra lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Gumi wà nílé rẹ̀. Ojú wo lẹ fi wo bí àwọn èèyàn ṣe ń spread fake rumor káàkiri nípa Gumi? Bí Gumi ṣe jáde pé nǹkan kan ò ṣẹlẹ̀ sóhun tó fẹnu ara ẹ̀ sọ, kí lè ní sọ nípa yìí? Lórí ọ̀rọ̀ insecurity àti Gumi gẹ́gẹ́ fúnra rẹ̀ níbi tí Nàìjíríà dé dúró, kí ni nǹkan tẹ̀ ní sọ nípa yìí? Ẹni bá àti bẹ́ẹ̀ sí ọ̀nà bíi mẹ́ta, ẹ jẹ́ àfi òkèlè káfí rún bẹ́ẹ̀ kẹ́ jájọ́ fòrúurú Jésù. Ọ̀rọ̀ Gumi pẹ̀lú Nàìjíríà kí Ọlọ́run kí ó ṣàánú wa. Àmín Jésù Ayádìọ́lá. Torí Gumi wà lápá kan, Nàìjíríà náà wà lápá kan. Gumi wà lápá kan, Nàìjíríà wà lápá kan. Ó wá ti di pé tá a bá ṣe bá Ọlọ́run lápá kan, ká tó máa ṣe bí èṣù lápá kan. So tá a bá ti ń jí, tá a ti ń ṣàdúrà fún Nàìjíríà, ká tún máa ṣàdúrà fún Gumi náà. Tó bá dẹ̀ ṣàdúrà pé Ọlọ́run má jẹ́ bọ́ sọ́wọ́ ajínigbé, ẹ tún máa sọ pé ẹ tún máa gba aládùúrà wípé Ọlọ́run má jẹ́ bọ́ sọ́wọ́ Gumi. Torí mi ò gbọ́ rí kó jẹ́ pé mi ò rí rí àwọn òyìnbó gan-an tí ọjà láwọ̀ funfun tó jẹ́ pé wọ́n tún sàn ògùn jù wá lọ. Gbogbo ẹnu mo fi sọ, tó sàn ògùn jù wá lọ. Wọ́n ò ní dámìdíárì kankan tó jẹ́ pé òun ló máa ṣe dúnàdúrà fún wọn pẹ̀lú àwọn terrorist.
tó lọ́ba tó níjòyè. àwọn sójà láwọn ò mọbi tó àwọn terrorist wà òun mọbi tó wà. I pledge you Nigeria my country wọ́n ti ẹ̀kọ́ ṣe méjì. wọ́n dẹ̀ ní. wọ́n tó fi ẹ̀sì sílẹ̀. wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé wọn ò mọbi tí wọ́n wà wọn ò mọbi táwọn ajínigbé agbénipa tí wọ́n wà. ẹ má jẹ́ ká gbàgbé nígbà tí àṣírí wọn gan máa tẹ̀ tutù wọ́n tún jẹ́ ká mọ̀ wípé àwọn tó máa ń gbé owó wá fáwọn tó ń ṣe gbogbo ẹ̀. ṣé Mr. Azeez Ọláwálé láti kó akígbe káàbọ̀. ṣé kìí ṣe pé with escort lọ máa ń wà ní. kéèyàn fẹ́ lọ gbowó fáwọn terrorist kó tún jẹ́ pé ó tún máa bá wọn escort àtúntẹ̀lé. lọ́ba tó níjòyè àmọ́ tẹ́ ẹ bá rí olè tẹ́ bá rí adigunjalè ìyẹn ẹ lè mú kẹsàrí dájú ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. tẹ́ bá rí yàn tó ní adigunjalè yẹn mú dẹ̀ mọ́ rí arrest nìyẹn. àárí tẹ́rọ́rì àárí èèyàn tó jẹ́ pé ó ṣe intermediary fáwọn agbẹnusọ fáwọn terrorists tẹ́ẹ̀dẹ̀lẹ̀ arrest ẹ̀. nígbà tí wọ́n kọ́kọ́ tí wọ́n ní wọ́n ti arrest Gumi mi ò fẹ́ bí ó kọ́kọ́ fi taratara believe ẹ̀. ìdí tí mo dé ní mi kọ́kọ́ fẹ́ fi taratara believe ẹ̀ ni pé ó ṣe jẹ́ pé òyìnbó ló máa arrest Gumi. báwo lè rò pé nígbà tí Amẹ́ríkà ti bá wa dá sí ọ̀rọ̀ insecurity wa bẹ́ẹ̀ a fẹ́ jẹ́ kókó jẹ àwọn èèyàn lápá kan ṣe é rántí pé àwọn Amẹ́ríkà fi àwọn irinṣẹ́ ìjà kan ránṣẹ́ síwájú ni so yẹn lè fẹ́ jẹ́ kó jẹ àwọn èèyàn díẹ̀ so ibi lọ́wọ́ ìbẹ̀rẹ̀ náà ló nìyẹn pé ó kà sẹ́tìrì kan báyìí. ó jẹ́ èmi náà bí mo pé lẹ́gọ̀ọ́ bàná pè yẹn. láti àwọn Amẹ́ríkà tó ti wà involve so definitely bóyá àwọn náà ràn yẹn wá. wọ́n ṣiṣẹ́ àníyàn pẹ̀lú àwọn Nàìjíríà náà nìyẹn. ìgbà táwọn gbọ́ ń sìn tí ó ti ní pé irọ́ ni o. ó gán ló tiẹ̀ di bọ́ọ̀gẹ̀mú rẹ̀ pé kò rí bẹ́ẹ̀. ó jẹ́ ìbànújẹ́ ọkùn tó dẹ̀jẹ̀ pé ó dùn yàn. ó dùn ìyàwó. ó dùn mí. ètò ń dùn mọ́ gómìnà ló ń dùn yìí. bó ṣe wà nìyẹn ó máa dùn mọ́ àmọ́ inú tiẹ̀ dùn. ṣé ó máa believe pé tóun ṣe yẹn ó lè dà tóun gbàdúrà pé tóun ṣe yẹn kóun fi lé ọmọ lọ́wọ́ sá. àmọ́ ẹ̀wọ̀n bóyá bàbá yẹn náà ló fi lé lọ́wọ́. àmọ́rú wọn àpàdé ni wọn ẹgbẹ́ kan bẹ̀rẹ̀ ní pé ṣó lè gbà kan máa jí òun gbé kan pa ó gbàdúrà àwọn tọ́nà ọmọ ìjáde ní wọ́n tiẹ̀ ní kọ́ mórí ní ọmọ ìjáde ní Nigerian Air Force kìíní civil defence àmọ́ ní civil defence Nigeria kìíní defensive kìíní tó ń lọ academy defence academy ọmọ níbẹ̀ ilé ọmọ ẹ̀ ti jáde ọmọ tiẹ̀ lọ olókọ́ṣẹ́ sójà. Alájì gbogbo àwọn pípò yìí Gumi fúnra rẹ̀ tàbá mú dáadáa terrorist because báwo ló ṣe máa ní òfin kí ìlú Nàìjíríà kó lójú kó ráyè. òun ò dé wá rí rẹ̀ bí terrorist. agbẹnu sọ ó lè sọ wípé ibi báyìí ló wà o kò fi wọ́n hàn. àdètúrò àwọn tó ṣe celebrate Gumi náà ní dáadáa. ibi ọjọ́ kan tán ní àwọn kan gbé wá sí Ìbàdàn bígbà tí yàn tó gẹ́gẹ́rò bígbà tá ń gbé táyé kọ́rẹ́nsì bọ̀ wá síbi ṣó wa bó ṣe rí nìyẹn. Aláàjì wọn ní ẹgbẹ́ wa ṣe wá sí fáwọn ìmúdà kí ni ó wà wà lẹ́nu Gumi tó fẹ́ sọ fáwọn èèyàn ní wá sí. ṣé kọ́ yípadà ló fẹ́ sọ ní àbí ẹjọ́ ìbàdí. tó bá sì nìkan yípadà sí kíni ṣé ti bá dì sí. torí gbogbo nǹkan láti sọ ọ̀rọ̀ á ti sọ̀rọ̀ lórí gbogbo àwọn kìíní àmọ́ wọn kì í ti kún sí Aláàjì wọn kì í ti kún sí. ṣé gbogbo ìgbà tí ṣé gbogbo ariwo táwọn èèyàn ń pa ṣáwọn sójà máa láwọn ò gbọ́ ṣáwọn ìjọba máa láwọn ò gbọ́. wọ́n gbọ́ gbogbo ẹni
ṣé wọ́n máa láwọn ò mọ báwọn ṣe lè interrogate Gumi lórí tó wà lẹ̀. Oníjọ́ tí ẹnìkan sọ pé àwọn kankan ló ń jẹ Nàìjíríà pé president abari ń bẹ ọkọ̀ fìdí ẹ̀ níbi ẹni kan bẹ́ẹ̀ bì kan ọ̀rọ̀ Gumi yẹn ló fẹ́ jẹ́ kí n máa gba kíní yẹn wọ̀ torí Gumi rìn bíi pé kò sẹ́ni tí ó mú mi ìrìn kò sẹ́ni tó fẹ́ mú mi lòún rìn. torí lábẹ́ bó tilẹ̀ wù kó rí. lábẹ́ bó tilẹ̀ wù kó rí Gumi ò lè gbàdúrà kí Nàìjíríà tó torí ibi tóun ti rí owó torí tí ó bá kì í ṣe kidnapping tí ó bá ti ṣe bandit tí ó ṣe pé bóyá wọ́n jíyàn gbé yìí bí ìròbí àmọ́ kúrò Gumi láti gbà tí mo ti ń bọ̀ láti. ibi téèyàn ń kúrò ẹ̀sìn náà nìyẹn ibi wọ́n ń jiyàn gbé náà láti ń kúrò kọ̀ tiẹ̀ wọ́n àpàṣọ sí ń kọrin náà pé olórí ni wọ́n bí jíjí gbé ni wọ́n ti ń gbọ́ tiẹ̀ pé ìgbà tó tiẹ̀ kò bẹ̀rẹ̀ ẹnìkan bẹ ti ń jẹ́ Gumi o òun ní lọ máa bá àwọn bandit sọ̀rọ̀ ó sì ráwọn bandit báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni síjọba sì rí òun náà àwọn ni wọ́n rí pé kódà gan wọ́n jọ máa bọ̀wọ́ ní ẹbá rí lọ́pàá ríra wọn wọ́n lè léyàn dáadáa ni kódà wọ́n tó gbogbo citizen Nàìjíríà náà ni tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ Nàìjíríà lọ́kànlọ́kàn. ìgbà mo ti àgbọ̀pọ̀ náà ti ṣe sójà rí àwọn tó lè yìnbọn náà bí aṣọ sójà náà máa ń wò tí wọ́n á rò kí nìyẹn pé aláìní kankan ti ṣẹlẹ̀ nílẹ̀ kan. kò sí àkàsẹ́yìn ní gbogbo àwọn kìnìún ìbò bàbá ìmọ̀ nípa ogun tó ń ṣẹlẹ̀ gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà náà dẹ̀ mọ̀ wípé ó mọ̀ àwọn àṣírí ibẹ̀ gangan láàmọ̀ tó fa pé wọ́n fi lè báwí wọ́n lè báwí torí àdàgbà mọ́ ṣe báwí lò tí mo rí mẹ́rin yẹn. tí wọn ò ṣe lè decide wípé èèyàn yìí o ẹni ibi ní ẹ o gbogbo àwọn ẹ̀sùn tó máa ń kà ní kíní ṣé bínú lọ́ọ̀ náà láti gbọ́ wípé tó bá mọ̀ wípé èèyàn kan ó ṣe nǹkan tó wà sọ̀rọ̀ ìwọ kan ó ti jẹ̀bi òfin. kódà wọ́n sọ débi pé tó wulẹ̀ jalè gan-an ìwọ̀nba ní ti ìwọ tó gbé sí lọ́dọ̀ gan so ìwọ tó ní àti ń pààyàn ẹ̀mí tí wọ́n tó ti wọ̀ gangan tó jágbóde gbà fún wọn bí ẹ pé wọn lò máa wọ́n títí ẹ̀lú wọn ti mọ̀ ẹ mọ̀ sálọ kẹwù ọ̀rọ̀ yìí. so at the end of the day ẹ believe wípé kò sí kankan tó lè ṣe Gumi bọ̀ tó bá jẹ́ pé ọmọ ẹlòmíì ni táwọn ìkọlá mọ̀ ẹ ti máa bá yé ẹbí ẹ̀gbọ́n jẹ́ oníkù kọ́kọ́ nú ẹbí wọn mọ́. Alájì ọkùnrin kẹsì jáde. ọ̀rọ̀ Gumi Nàìjíríà tó bá fẹ́ rí ojútùú tó wà nílẹ̀ yìí bandit kidnapping and all those things kọ́ gbé Gumi kọ́ fi Gumi ṣẹ̀wọ̀n lẹ́yìn lóòótọ́ ẹlòmíì náà lè dìde bọ́ ẹlòmíì yẹn kò lè dàbí Gumi. ó fẹ́ dàbí bóun gẹ́gẹ́ ló ní líǹkì yẹn lọ́wọ́. òun ló ní líǹkì yẹn lọ́wọ́. ṣẹ́rí lọ́dọ̀ tèmi ojú tèmi fi rí gangan ó wà lára àwọn tó jẹ́ wípé wọn ò fẹ́ kí Nàìjíríà tó ẹ gbàgbé pòun ló ń ṣe agbódegbà. ó kì í sìn ó ń ṣàgbódegbà ní rẹ́jímù bàbá Tinubu ń sìn tó bá tún di next regime again. ó ti ṣé wọn látàyè àwọn ọdún mẹ́jọ Buhari. àtọ́bá tún di ókè sí torí tó bá ti wá di ọdún mẹ́jọ ẹlòmíì bí àti Tinubu bá ti kú ọmọ tóun bá tẹlómi bá dé tóun náà sọ pé òun ní ẹlòmíì tí yóò jàgbódegbà àti ìgbọ̀rí àti rìtáyà wọ. òun nìkan náà dáwọ́ tẹ̀ sọ ni. torí very soon bóyá máa rí nìyẹn Aláàjì. ẹ̀kọ́ bá ti pé. torí Gumi ti sọ pé ká fi ọ̀rọ̀ wọn sínú budget. ọ̀sọ̀ bẹ́ẹ̀ kódà oníkà bẹ̀rẹ̀ tí a fẹ́ kó wọn bá sọ pé president ìta fẹ́ ní pé kẹ́ ẹ̀ dìde àwọn afẹ́ dókòó mẹ́ ẹ wo ọ̀rọ̀. àwa ni wípé àtúmọ̀ máa yan agbódegbà fún àwọn terrorist yẹn náà máa gbowó oṣù. ẹ̀rẹ̀ ti fẹ́ káwọn èèyàn náà kọ́ sí to face education. ẹni parọ́ fún ọ̀rọ̀ yẹn sún mi gan yàrá. níbi tó jẹ́ wípé ìlú tó jẹ́ wípé we have so many things
lọ́kàn ara yín wípé nǹkan tó mú ẹ̀yin lẹ́yìn fẹ́ ṣe. Nǹkan mi nìyẹn. Gumi tí wọ́n arrest ó dùn mí torí wípé mo believe wípé kárí pé lóòótọ́ wọ́n rí arrest. Ẹ má jẹ́ parọ́ fún yín. Lóòótọ́ ẹlòmíì lè dìde o àmọ́ kò lè dàbí Gumi. Ó wà bẹ́ẹ̀ láti bí ọdún mẹ́jọ tí Buhari ṣe. Nígbà tí Buhari dẹ̀ ṣe tán ó tún kọ́ntínú láyé Tinubu yìí náà ni. Ẹ dẹ̀ ní iṣẹ́ pé ó kàn lọ ń ṣàgbọ́dẹ̀gbà fún àwọn kìnní. Ó kàn lọ ń ṣojú ìjọba lọ́dọ̀ àwọn terrorist. Ṣé ìjọba bọ́rọ̀ aláàjì láìsí pé ọ́fíìsì ìjọba wà lóko. Ló máa lọ ṣojú wọn ló máa lọ bá wọn dúnàdúrà lápadà wá. Ẹ dẹ̀ bìlíìfù ẹ̀ wípé bàbá yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn terrorist yìí. Ṣé ó gbọ́dọ̀ jẹ́ pé fámìlì ẹ̀ ní àwọn nǹkan yìí ṣẹlẹ̀ sí kó jágbóde gbà fún wọn? Ṣó gbọ́dọ̀ jẹ́ bóyá ìlú ẹ̀ ní nǹkan yìí ti ṣẹlẹ̀ táwọn ọmọ ẹ̀ ò lójú oorun wọn ò ṣe kínní á wá jágbóde gbà fún wọn? Ẹ jẹ́ ká rò ó. Àfikàrò ọgbà kẹyìn àrò. Ẹ jẹ́ ká rò ó dáadáa. Àrò àwọn ìjọba kan ṣe di nífù. A ti bẹ̀yìn títí sórí ìgbà tí ẹ bá rí pé kálukú ń gbé wẹ́pọ̀n rìn. Àwọn èèyàn ti gbé rìn o àmọ́ sórí ìgbà tó yẹ pé wọ́n bá ṣú ẹ̀ láì pé okay fine. Àwọn náà ti gbé life ammunition dání. Kò yẹ kó délẹ̀ fún yẹn. Kò yẹ kó délẹ̀ fún. Kò yẹ kó ràn yẹn délẹ̀ fún yẹn. Torí kó máa bàjẹ́. Kò yẹ kó ràn yẹn délẹ̀ fún yẹn. Ẹ̀yin ará ilé tó ọ̀rọ̀ rí o. A jẹ́ pé ká ṣojú bolẹ̀ fún ẹni tó bá ní nǹkan tó fẹ́ sọ. Kí nìkan tí ẹ̀yin náà rò bẹ́ẹ̀ ṣe gbọ́ làwa náà ṣe gbọ́ ọ̀rọ̀ Gumi. Àtọ́ tí kókó ni wọ́n mú bí àwọn ológun ilẹ̀ Amẹ́ríkà wọ́n ti mú Gumi. Àwa rò pò tọ́ ni. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí òun ni Gumi fúnra ẹ̀ jáde pé ọ̀rọ̀ yẹn o ká mọ́ tẹ̀lé wípé ìròyìn ẹlẹ́jẹ̀ ni. Tẹ́ndẹ́bílì wọ́n pẹ́ nígbà ẹ̀ kó mú. Hello, àwọn àpò ètò wà ní ẹ̀sà. Ẹlẹ́gbọ́n àgbẹ̀ káàbọ̀ Sàmájà. Ìjọba mi ní ìmọ̀kíyó. Sàmájà. Ẹ̀kú ṣe ẹ̀kú àtúntò lọ. Mo kí lórúkọ lọ́ọ̀lì màmá mo kí gbogbo àwọn ìyàwó pátápátá lórí Mọ́rẹ́mí Àjàṣọ. Lórúkọ àwa ọkùnrin àwa bàbá. Lórúkọ yányán tí mo kí gbogbo àwọn bàbá pátápátá. Ṣé rí ètò tẹgbẹ́ wẹ̀? The greatest problem we have in this country is the politician. Tí a dìbò tá a fún ní agbára láti lọ ṣojú wa tó wà ní ètò ìṣèjọba. Àwọn gbogbo ní problem ta ní ní country yìí. Ẹ jẹ́ tí kò wọ́n. Nígbà tí Sani Abacha wà lórí ipò yẹn, ó mọ́tò statement kan. Ó ní tí terrorism bá last more than 24 hours, olólùwò ìjọba náà ni. For a military person to come out and utter such a statement automatically ó mọ tó sọ. Now, nígbà tó fi jẹ́ oyè àwòdì tẹ́ ò lè gbà díẹ̀, what is the benefit of you still being in that office when you cannot protect the life and property of the citizen? Ẹjọ́ kí ni kókó wípé wọ́n wà lọ́fíìsì yẹn kí wọ́n ní? Èmi ti ń sọ láti ilẹ̀ wípé ẹ̀mí àwọn ará yìí so-called this politician fi ń méjì owó. Ṣé ní bandits ajínigbé terrorize orílẹ̀-èdè yìí? Owó ló bá dé kì í ṣe lọ́fẹ̀ẹ́. Ẹ mọyì security vote tí wọ́n yàtọ̀tọ̀ tí wọ́n vote sí ẹ̀ka defence ẹ̀ka ọ́fíìsì mínísítà tó ṣàkóso defence àti àwọn sójà àti àwọn ọlọ́pàá àti gbogbo ẹ mọyì security vote tí wọ́n vote sí each offices yẹn káàkiri every month. Tí mi ò bá mọ àwọn mi mọ ti state government
àwọn governors yẹn, it is not written in Nigerian constitution wípé kí wọ́n máa fún àwọn state governor ní security votes. Wọ́n kàn lo discretion wọn láti ṣe yẹn. Tẹ́ bá gbọ́ iye tí wọ́n vote for each governor of a state every month. Ọ̀tọ̀ allocation lọ tó ń wá every month eléyìí security vote ní lóṣooṣù. Wọ́n ṣe ń fún gbogbo state governor ní Nàìjíríà. Ká tó wá lọ sí ti federal. Ẹ máa sọ wípé federal ní chief commander kìnìkan of army staff or whatever. Gómìnà ti gbọ́ pé wọn ò lẹ́nu lórí ọ̀rọ̀ pé wọ́n lágbára lórí security àwọn kan ni wọ́n wà lẹ́ka àwọn ológun àbí nǹkan àbáwọn ọlọ́pàá torí gómìnà láṣẹ láti pa fún ọlọ́pàá àbí láti pa fún ọlọ́pàá. Okay, why are you now giving them security votes? Nígbà tí a mọ̀ pé gómìnà kan ní chief commander of the army forces àbí whatever, kílódé tẹ̀ ń fún wọn ní vote owó tó tó bẹ́ẹ̀ every month kí ló fi ṣe? Èyí tó jẹ́ federal tó jẹ́ pé ìwọ ọwọ́ ẹ̀ ní gbogbo agbára wà lọ́wọ́ ẹ̀. Ṣé individual máa lágbára ju government lọ ni? Government ló ní gbogbo machinery lọ́wọ́. Yet ẹ ò lè lo machinery yẹn láti fi save life and property àwọn olùgbé Nàìjíríà lè ṣàkóso lé lórí. Ṣé ẹ má yẹ ká parọ́ tọrọ wa àwọn journalist àwọn rédíò gbọ̀ngàn tv wọn fẹ́ gbọ́ olóhùn wípé kí àwọn èèyàn ṣe revolution. Tẹ bá wá ọ̀nà àbáyọ tẹ́ sọ pé revolution bá wọn continue of the radio. Tẹ bá sọ̀rọ̀ kò bá gbàgbé sí olórí tó wà lórí àlefa lọ́rọ́ wọn máa continue of the radio. Ẹ jọ must we continue this way? Must we? Kọ̀ọ̀kan mi tí à ń ṣe lórílẹ̀‐èdè yìí àwọn tó kàn yín náà ẹgbẹ́ wọn náà wà lórí ìdí sílẹ̀ ẹ̀mí tani náà làwọn náà máa ní. Wọ́n bọ̀ wọ́n bọ̀ àwọn màlájẹ́ àwọn oyè tó kan ará òkú náà bọ̀ wá kára ẹ̀ lẹ́jọ́ kan. Wọ́n ní tó Yorùbá ti kékeré pẹ̀ ká òkú tó bá dàgbà tó apọ̀ màdí ká mọ̀. Nígbà tẹ́ wà lórí ipò láwùjá tẹ́ ní gbogbo machinery ní àwọn tẹ́ ò lè lò láti fi save life and property àwọn èèyàn. Ṣé ní òfin orílẹ̀-èdè yìí ní favour not ju àwọn other tribe lọ? Yes, nílẹ̀ ìgbà yìí. Yíṣì tí wọ́n sọ bẹ́ẹ̀ ni wípé nǹkan táwọn náà ti yẹn lè sọ tó máa lọ scot free tó máa nǹkan máa yọ ẹ jẹ́ kí other state ní other region mi sọ ẹ rí i pé ìgbà yẹn làwọn lè máa wà báwọn DSS ń ṣiṣẹ́ lè máa báwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọ́n àti lọ́gbẹ́ ẹ̀ wọ́n ti fi sáà mọ́ wọ́n ti máa interrogate ẹ̀ ẹ wọ ọdún omi tó ti negotiate pẹ̀lú àwọn bá dì àwọn ọ̀daràn yìí yet federal government ní kọ́kọ́ ṣe sí. Tẹ bá wo àwọn ará nọ́ọ̀tì tó wà ọdún bá di state bí ẹ ò lè rí wọn kẹ má rí ọ̀bẹ tó máa ti mọ́ ẹ̀dì ara wọn báyìí. Ọlọ́pàá òkè fún wọn. Ẹ bá àwọn Fúlàní yẹn ìta wọn gbagba lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí ọlọ́pàá òkè fún wọn láàrin ìbò. Ẹ̀yẹ jẹ́ kó tẹ́ kọ́dá tribe yìí ni wọ́n rí ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ àbí ìdá lọ́wọ́ ẹ̀ ọlọ́pàá máa tẹ̀. Ìgbà yẹn wọ́n máa rò pé wọ́n á ní àmúròbìnrin wọ́n fi jáde wọ́n fi ṣe wọ́n fi ṣàwọn wọ́n á gbé wá rẹ̀ tẹ̀ wọ́n jáde lọ sí court. But àwọn ará náà ti yí kò sí ìtẹ́ máa rí kẹ́ẹ̀lì rọ́bẹ̀ lára ẹ̀ ọlọ́pàá ò ní wọn kò ní arrest wọn. Adé ń pariwo owó Nàìjíríà. Tá a bá sọ pé ká street ẹ máa ní ká má sọ bẹ́ẹ̀ ní ọ̀fíìsì lásán. Tá a bá sọ pé kókó wá gbàjọba ẹ máa sọ pé ká má sọ bẹ́ẹ̀ wípé the work of military àbí kìnìkan democracy dáa jùlọ. Meanwhile à ń jìyà ń sọ̀fà àwọn èèyàn kú lójoojúmọ́ lọ́dà democracy yìí. Must we continue this way? Must we? Government kan the major problem Nigeria yìí. These so-called politicians dem àwọn kan the major problem country yìí not even more. President fúnra o, House of Assembly o, House of Senate o, they are the major problem of this country. Because wọ́n ti fail láti secure láti protect life and security property of the citizen. They are just there to embezzle. Wọ́n kàn wá bẹ́ẹ̀ wọ́n fi wá ṣe business for real. Èmi débẹ̀ kókó tèmi tèmi débẹ̀ oko tiẹ̀. Wọ́n nǹkan tó ń fi ọrọ̀ orílẹ̀-èdè yìí nìyẹn. Ẹ̀mí àwọn tó ṣèjọba lé lórí kò jẹ́ wọ́n lójú kò káwọn. In fact, security kọ̀ọ̀kan ni wọ́n ń gbé mọ́ra. Wọ́n rán àmọ́rí ọ̀bá àkókò sí tó kàn wọ́n pẹ̀lú ẹ̀kọ́ náà. Ìgbà tó ń pẹ́ tíyàwó tọmọtọmọ wọn fún security ló tẹ̀lé wọn. So àwọn ẹ̀kọ́ náà máa pariwo wọn pa wá. Ẹ̀wá expect pé kí wọ́n rí kankan ṣe sí àwọn tó ń pẹ́ torí bá fọwọ́ pẹ́rẹ́ abroad ni owó public fund ló máa lọ sponsor àwọn abroad tó máa lọ gba treatment. Did
on strike last year going to 3 months now. Ní gbogbo hospital primary health center general hospital wọ́n ti on strike. Àwọn èèyàn ṣàìsàn wọ́n kú. Ṣé ìlú tó bá value ẹ̀ ní àwọn tó ṣèjọba lé lórí ṣé ó yẹ kí strike yẹn last tán over 3 months láti last year wọ́n ti wà lẹ́nu strike yẹn up till now. Ẹ̀yin tẹ̀ lọ òkè òkun ẹ̀ lọ́ tọ́jú ara yín ẹ̀ lọ́ gbà tọ́jú lókè òkun àwọn tẹ̀ ṣèjọba lé lórí yìí wọ́n kú wọn hospital lọ hospital ìjọba wà down. Ṣé gómìnà by now ó yẹ kó wà ní detention by now? As a matter of fact ó yẹ kó ti sọ pé kó lọ yẹ kí fún gan. Kí ni Nnamdi Kanu ṣe sí? Ó ń fight for independence pé ẹ̀ marginalization fún wọn ẹ̀ mú ẹ̀ tí wọlé ẹ̀ dá ẹ̀wọ̀n fún. Ṣé kò ní ọdún tí màá yẹn ló fi kàbí ní lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ kó ọwọ́ ẹ̀ lọ́jọ́ àdé pass judgment yẹn? Ẹ wo bọ̀bọ̀ tí Yorùbá ti wá bí kí wọ́n fẹ́ olówó ẹ̀ ṣe lọ. Ìgbòho ṣé bí òun náà sọ wípé ìpá tó pa àwọn èèyàn òun ó ti pọ̀ jù wípé kọ́ dáwọ́ ẹ̀ dúró for that reason tí wọ́n bá ní kankan ṣe sí kọ́ jẹ́ káwọn dá dúró ṣé nǹkan tó sọ yẹn ó burú ni? Ó ní bí Buhari ṣe hàn tiẹ̀ tán ní kọ́ńkọ́ńkọ́ máa ẹ wo nǹkan tí tí ìgbómi ń ṣe látọjọ́ yìí. Sunday Igboho ṣáà lọ sí meeting pẹ̀lú bandit. Ṣé Nnamdi Kanu ṣáà lọ sí meeting pẹ̀lú terrorism? Ṣé nínú tí gbogbo wọn ẹ̀wọ̀n ló wà sí jù ní gbogbo ẹ̀? Ṣé kìí ṣe ti ṣe ìgbómi yìí? Ó mọ ibi táwọn ọ̀daràn yìí wà. Ó máa ń rí wọn lóòrèkóòrè. Ọlọ́pàá tó tẹ̀lé lọ síbẹ̀. Iye ìtìjọba orí kan ṣe sí. Èmi ti sọ wípé until the revolution bá take place ní country yìí ẹni máa kó àpò ẹni máa kó àpò. Ọjọ́ yẹn la máa tó ní freedom la máa tó ní civil orílẹ̀-èdè yìí. Tábà ṣe ń káwọ́ lẹ́rán tá à ń bá lọ báyìí sincerely speaking àwọn politician yìí máa fi wá pé owó máa fi wá cash fund torí kò kàn wọ́n. Ọkàn wọn ìsìnkà ológun kan ó tọ́ pọ̀ ó gbàjọba ọ̀ kí revolution kò take place. Ìkànnì méjèèjì ló máa yọ wá gbogbo ẹrú lọ́wọ́ àwọn idiot yìí. Àwọn so-called politician yìí ni wọ́n promote àwọn náà promote tọ́gìrì. Àwọn ló máa rà wọn fáwọn tọ́gì because of their personal selfish interest. Wọ́n rà wọn fáwọn tọ́gì àwọn ló láyà fìdá lọ́wọ́. So kí ni àwọn sọ nígbà tí politician bá ti láyà fìdá lọ́wọ́ tó promote tọ́gìrì tó rà wọn fún wọn ẹ̀ wá ní kọ́ lórí ipò káwọn rí kankan ṣe sọ̀rọ̀ àwọn terrorist. Wọn ò ní kankan ṣe sí because àwọn náà lò wọ́n ẹ̀ẹ́dẹ̀fẹ́ kí ló dà yóò lè rí sí bẹ́ẹ̀ dà ọtí ológun bá tọ́ gbogbo ọbẹ̀ ológun ní kò ní di tọ́gìrì kò ní di hooliganism kò ní di ọmọta wọn á lọ́kọ̀ tó rẹ̀ straight ni. So ẹ wo orílẹ̀-èdè yìí ó máa ń dun èmi revolution ló lè gbà wá bí ológun gbàjọba that is it ẹ ṣe púpọ̀. Ẹ ṣe dọ̀sà ẹ ṣe àdúgbò sà. Ẹ ṣe Samaja Samaja ò fi jà mọ́. Ọ̀rọ̀ ni Samaja sọ. Ẹ rí pé ìlú tọ́lẹ̀ ìlú yìí mo láìké fún àwọn tí wọ́n bá mọ ọ̀rọ̀ gbọ́ dáadáa wọ́n á rí pé ọ̀rọ̀ wọn kún ó dẹ̀ ní làákàyè nínú. Òun ni láti sọ látàárọ̀ pé ó yẹ kí wọ́n ti arrest Gumi. Òfin tó di Léegun ló di Ẹlẹ́hà. Òfin tó di Sunday Igboho tó di Nnamdi Kanu náà ló yẹ kó di Gumi. Àwọn Gumi yan fada ó ṣe bó ṣe wù ú. Títorí wípé òun jẹ́ agbódegbà fún ìjọba àti àwọn ajínigbé. Bẹ́ẹ̀ni òun ló wà ẹ wá fi ilẹ̀. Ṣé ó gbọ́dọ̀ jọmọ Yorùbá kan ló sọ pé òun jẹ́ agbódegbà?